Ìyá Kaola fi ohun ọ̀rọ̀ tó lágbára ránṣẹ́ sí Chief Imam Ògbómọ̀ṣọ́ lórí èdè àìyedè tó wà láàrin Chief Imam ọ̀hún àti Ọba Ghandi pẹ̀lú àwọn ìdílé Ayilara. Eléyìí tún gbẹnu tán o. Téèyàn bá rántí wípé àwọn ìdílé Ayilara ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ controversy yìí tí wọ́n sì sọ wípé Chief Imam Ògbómọ̀ṣọ́ kì í ṣe ọmọ ìdílé àwọn tó sì ń bẹ Ọba Ghandi ìyẹn Ṣàngó Ògbómọ̀ṣọ́ wípé kó bá wọn yọ ní oyè Chief Imam nílùú Ògbómọ̀ṣọ́. Yorùbá ní gbògiri ò bá sì lànà aláǹgbá ò lè wọbẹ̀. Èyí ló wá fún àwọn olóyè kọ̀ọ̀kan nínú ẹ̀sìn Islam nílùú Ògbómọ̀ṣọ́ láǹfààní láti bẹ̀rẹ̀ sí ní máa lẹ ìdí àpò pọ̀ mọ́ àwọn tí ò fẹ́ Chief Imam ọ̀hún lóyè. Tí wọ́n sì ń sọ wípé dandan kí Ọba Ghandi kó yọ ní oyè ni. Eléyìí tó sì ti dá oríṣiríṣi ọ̀rọ̀ sílẹ̀ láàrin Chief Imam Ògbómọ̀ṣọ́ àti Ọba Ghandi. Ìyá Kaola wá gbìyànjú láti dá sí ọ̀rọ̀ ọ̀hún tí wọ́n sì ń pe àkíyèsí Chief Imam Ògbómọ̀ṣọ́ sí àwọn kankan tí wọ́n ń ṣe tí kò tọ̀nà mọ́ ẹ̀sìn tí ò bá ìlànà ẹ̀sìn Islam mu. Kí wá ní àwọn nǹkan tí Ìyá Kaola tọ́ka sí wípé Chief Imam yìí ń ṣe tí kò bẹ́sìn mu. Fọ́nrán ìkún o nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó. Sórí ìkànnì Digi-Naija Television ẹ jọ̀ọ́ ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí, ẹ like fídíò yìí, ẹ láǹfààní náà láti fi èrò ti yín lórí ta tún mú wá ìkẹsọ́ sí comment kẹ́sì máa bá mi share fídíò yìí kó máa lọ káàkiri orí ayélujára. Ìyá Kaola gbìyànjú láti call attention Chief Imam Ògbómọ̀ṣọ́ sí àwọn ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ lásìkò tí wọ́n bá ń ṣe wáàsí lórí ní ọjọ́jọ́ Jímọ̀ eléyìí tí wọ́n ní kò tọ̀nà nínú ẹ̀sìn Islam. Ó yá òun rèé ẹ jẹ́ a gbọ́. Imam, ní tí mo fẹ́ sọ ni pé bí ọ̀tẹ̀ bá ṣe tó, bí gíga bá ṣe tó, bálùbáríkà bá ṣe tó, boríire bá ṣe tó, òun náà lọ̀tẹ̀ ṣe máa tó. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ ti ń sọ̀rọ̀ jù. Imam ẹ ń sọ̀rọ̀ pọ̀. Àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn náà àwọn èèyàn fi implicate yín bí ìgbà tí èèyàn ń tirẹ̀ sínú problem. Àwọn ọ̀rọ̀ kan bẹ irú àwọn àṣìṣe yìí, irú àwọn problems yìí, àwọn àṣìṣe yìí obìnrin ni máa ṣe rẹ̀ wọ́n sọ pé nítorí ipò jóbìnrin ni. Ṣé ń pè mí náà tèmi náà jókòó yìí? Ẹ wo ohun tí ojú mi kan gbà tí mo fẹ́ jẹ oyè Ummul Muminat. Ìgbà tó ń fẹ́ fún mi ní oyè Ummul Muminat. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé oyè Ummul Muminat yẹn ọ̀tẹ̀ Ìbàdàn ọ̀tẹ̀ ìlú yìí kò jẹ́ wọ́n jẹ́ rí oyè yẹn maintain nítorí ìbínú, nítorí pé ń tá mọ Ìbàdàn mọ̀ òun ni kí wọ́n dìtẹ̀, kí wọ́n wò pé n tó ń ga yìí inú ń bí àwọn sí kán sì pé bíríkótó nítorí ọ̀tẹ̀. Àwọn àsìkò kan bẹ ọ̀kan nìyẹn ọlọ́mọba àṣàlékùn kẹ bàbá Kamaldeen Al-Adabi abẹ́ ọlọ́run àwọn èèyàn nìyẹn. Mo fẹ́ sáré pè ń ṣàkíyèsí ṣebí ìlú mímọ̀ ní Ìlọrin, ìlú àwọn àfáà ní ibẹ̀. Àwọn years ẹ wo bàbá nínú àmánà ẹnìkan ọ̀gá tó wọn, nínú òdodo ẹnìkan ọ̀gá tó wọn, nínú sùúrù ẹnìkan ọ̀gá tó wọn, nínú sùúrù tí wọ́n ń pè láfaradà ẹnìkan ò tó bàbá wa Kamaldeen Al-Adabi. Tó ń ti bí àlùbáríkà yẹn ṣe tó, boríire yẹn ṣe tó, bí dáadáa yẹn ṣe tó, wọ́n parọ́ mọ́ bàbá wa Kamaldeen rí, wọ́n parọ́ mọ́ wọn rí ní Ìlọrin tí wọ́n ní akówó mọ́sálásí jẹ. Wọ́n wírí sí bàbá yẹn, ẹ̀wọ̀n bàbá yẹn ṣe tó. Ẹ wo àlùbáríkà yẹn bó ṣe tó, ẹ wo sùúrù yẹn bó ṣe tó, ẹ wo àfaradà yẹn bó ṣe tó. Kí ni bàbá fi jẹjà? Sùúrù ni. Àfaradà ni wọ́n fi jẹjà, àfaradà lọ́jà ò fi jẹ wọ́n. Bàbá wa Sheikh Adam
Ọlọ́run bá ṣàlékún dáadáa àpèjúwe àwọn méjèèjì yẹn ẹ mọ̀ pé àwọn àfáà tí wọ́n wọ́n mọ̀ṣúhùrù jù táwọn èèyàn ò lè mọ̀ mẹ́nu bà lójúmọ́ àwọn èèyàn olóríire alálùbáríkà kan láyé kò lè mọ̀ mẹ́nu bà àwọn orúkọ méjèèjì yẹn ẹ wo ohun tí ojú bàbá wa Sheikh Adam ẹ wo ohun tójú bàbá yẹn kàn láyé títí dójú ikú ẹ wo fìtínà ẹ wo wàhálà débi pé àwọn ọ̀tá wọ́n bá bàbá yẹn débi pé wọ́n sọ débi pé Ọlọ́run ló mọ iye ìgbà tán make attempt wípé kí wọ́n lè kúrò láyé nítorí ìbínú kádàrá torí ìbínú mímọ́ torí ìbínú gíga wọ́n jẹjà látara kíni látara sùúrù imam ntó jẹ́ dẹnu ọ̀rọ̀ kọ yín ni pé ẹ̀yin ní dẹnu ọ̀rọ̀ kọ ẹ̀yin fúnra yín ẹ mọ̀ bí tẹ́ kù sí àwọn ọ̀rọ̀ kan bẹ nínú àwọn ọ̀rọ̀ nínú èyí tí mo fẹ́ fi ṣe àdílà nísìn ó ní ọ̀rọ̀ ní khutba kan tí mo gbọ́ lásìkò tẹ́ ṣe wà ní crisis náà ni tí ò tiẹ̀ yẹ kẹ́ ẹ mú ẹnu lọ bí irú khutba yẹn lásìkò yìí rárá lásìkò yìí kò yẹ kẹ́ ẹ mẹ́nu lọ bí khutba yẹn ó ní khutba inna dina inda Allahi al-Islam òdodo ní tèmi pẹ̀lú yín jọmọ nínú àwọn tí wọ́n bẹ tá a bá ní ká wo aslan nílùú Ògbómọ̀ṣọ́ ìlú Ògbómọ̀ṣọ́ yẹn ṣe ìlú mùsùlùmí àwọn christian ni wọ́n tẹ Ògbómọ̀ṣọ́ dó later ní Islam tó wọnú ìlú Ògbómọ̀ṣọ́ everybody ló mọ̀ wípé inú gbogbo ilẹ̀ Yorùbá níbo ni christian pọ̀ sí jù Ògbómọ̀ṣọ́ ni èyí tèmi pẹ̀lú yín sì jọmọ that is number one. ibi aya Qur'an wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala min irú àwọn wáàsí yẹn lásìkò yìí imam kò yẹ kẹ́ ṣe lóòótọ́ lolúwọ bá lékè ọlá sọ bẹ́ẹ̀ ní akọ́ wọn sídẹ́kọ́n kìí ṣe àsìkò crisis àmọ́ ní àwọn ọ̀rọ̀ tí máa bá àwọn àsìkò kan mu nígbà kan ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé àtiwájú yín àtẹ̀yìn àtọ̀tún àtòsì ẹ wòye àwọn tí wọ́n dìde nínú ilé yín tí wọ́n sọ pé yín ipe wọn bí yín bẹ̀ yẹn ẹ dákun ẹ sọ fún mi ẹ ti ẹ̀já tí a di ọ̀ ká dálẹ̀ ká tún sà ṣé gbogbo báwọn èèyàn bá sọ pé nìkan máa lè ní ṣé gbogbo máa lè ṣe ní máa ya olórí ìbú Ọlọ́run ló mọ iye ọmọ àlè tẹ́ pé ló gbé ìdílé mi ìga tí wọ́n fi dè yàn eléyìí lágbára o Ọlọ́run ló mọ iye ká tó wá ní ẹ̀yin kì í sọ máa lè ogun ni kò wá sí ní tá a fi ṣẹ́gun tó ju sùúrù lọ tó ju sùúrù lọ tó ju àfaradà lọ láàrin bẹ́ẹ̀ òní máa fẹ́ ṣàlàyé àwọn nǹkan mẹ́ta yìí máa fi káàdì ọ̀rọ̀ ńlẹ̀ kí n tó ṣàdúrà fún bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ torí pé bàbá wa Ṣọ̀ún ìgbà tí mo ṣe àwọn investigation wọ́n jẹ́ kó yé mi bí àfaradà bàbá wa kábíyèsí Ṣọ̀ún ilé Ògbómọ̀ṣọ́ bí àfaradà wọn ṣe tó bí ìfọwọ́lẹ́rán bàbá ṣe tó bí sùúrù bàbá ṣe tó nígbà tó dé stage kan bàbá ní wàláhì àwọn òbínú àwọn fọlọ́run ṣẹ̀rí àwọn òbínú ṣùgbọ́n àwọn fẹ́ káwọn aráàánú ilé ayé lára kí wọ́n yọnu kí wọ́n sọ pé ọmọ àwọn ò níyìn mo á fẹ́ kẹ́ ẹ ṣàkíyèsí àwọn nǹkan mẹ́ta mo sì fẹ́ kẹ́ ẹ yọ ní kẹ́ ẹ bọ́ nínú ẹ̀ ẹ má jìn sínú ẹ̀ torí kò sí nǹkan kan tí ń bẹ lẹ́yìn ẹ̀ wàláhì tó ju ìparun lọ Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ parun imam kò sẹ́ni tí ò respect mímọ́ yín you are too focal ẹ focal ẹ mọ ọ̀rọ̀ sọ ẹ ní mímọ́ ẹ mọ kéwù àmọ́ bọ́lọ́run ṣe ṣàánú yín tó tẹ́ ẹ bá ti dórí member
ìmáàmù ẹ ti máa ń gbàgbé orí mímbàr lẹ́wà. eléyìí lágbára o. ọ̀rọ̀ ẹ̀yìn àtọ̀balẹ̀ máa ń treat lórí mímbàr. Because of what? Ìmọ̀ wo ni wọ́n bẹ́ẹ̀ yẹn tẹ̀ spread fàyè. Ṣé ẹ ti sọ mímbàr di ibi tẹ́ ti ń treat ọ̀rọ̀ òṣèlú ni imam? Ẹ ronú àwọn ọ̀tá Islam tó pọ̀ nínú ayé ni. Ọ̀rọ̀ kútùbà jimá kò ní nǹkan kan ṣe pẹ̀lú khusuma ẹ̀yin àti kábíyèsí. Kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀. Ìtí wọ́n pè khusuma òun la ìgbọ́ra ẹni yé àwọn èdè àìyedè tẹ́ ẹ bá ti dórí khutba series of topic kò sí olúwa ẹ̀ láyé nínú àfáà tó lè tú alukur'an tán wọn àti ìbí àfáà náà tó lè tú kur'an tán a máa sọ alukur'an yóò máa ṣẹ́kù ni níjojúmọ́ sí ni kur'an máa tuntun sí mo wá ní ẹ jẹjà imam tẹ́ bá ṣàkíyèsí nǹkan mẹ́ta yìí ọjà ò ní jẹ yín alákọ̀ọ́kọ́ ni pé ipò tẹ́ wà yẹn ẹ má jẹ́ kó wà lókè yín ìmọ̀ bóyá bàbá ìmáàmù gbọ́ mi yé ẹ má ríra yín pẹ̀lú dáúlà yẹn ìyẹn ààyè tẹ́ wà ẹ ààyè tó tóbi ni ààyè respect ni ààyè àpọ́nlé ni Ọlọ́run sì ní kò ní kàn yín lábùkù ìfẹ́ sọ púpọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni nafsul hawa ẹ má jẹ́ pé ntẹ́ ẹ bá ti rò lọ́kàn ara yín nìkan lẹ́ṣẹ̀ ẹ hàdí ọgbọ́n ẹlòmíì náà mọ́ gbọ́n yín èyí tèmi ń sọ yìí tí ò bá bá yín lára mu ẹ kàn ronú sí pé ọ̀rọ̀ tí Kàfílà ń sọ yìí àwọn bo ni mo kù sí ẹ̀yin náà mọ̀ wípé inú tíra tó wà nsàlẹ̀ ń bí Hikmatul Baligha ibẹ̀ làfáà yẹn ti wúwa pé thalathun muhlikat nǹkan mẹ́ta ni máa jẹ́ sábàbí ìparun ẹ̀ ní irun mùsíbà ò ní ṣe yín tẹ́ ẹ bá ti jìnnà sí dandan ní ká ẹ jẹjà ọjà ò ní jẹ yín. nafsul hawa lẹ́lẹ́ẹ̀kejì ó ní ẹ̀mí ìfẹ́ inú ẹ dákun bàbá ìmáàmù Ọlọ́run bá lè kí ọlá yóò jẹ́ kẹ́mi yóò gun ẹ̀ ní fi ìbànújẹ́ lọ ayé Ọlọ́run yóò bíyà gbogbo bùkátà yín ọ̀rọ̀ yẹn dàrú tọ́rọ̀ bá dé stage kan bí wàhálà bá pọ̀ ọ̀rọ̀ á máa dàrú ayé labá ńgbà tó yá tó bá yá Ọlọ́run wàá mọ̀ mú ìmọ́lẹ̀ wá lórí tí ó fẹ́ kó bàjẹ́ tẹ́ ẹ bá jí ọmọ 20 years ẹ láì bàbá mi nìyí bàbá ìmọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ẹ dákun àwọn àlámà gbogbo àwọn àlámà takabur àwọn takabur la alamat ó ti yé yín bàbá ẹ jìnnà sí. eléyìí lágbára o. Kí lè rògbà èèyàn wa lórí ọ̀rọ̀ yìí kí ló máa ń fa ìjà tó máa ń wáyé láàrin àwọn ẹlẹ́sìn kan náà ní ọ̀pọ̀ ìgbà. Ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí tẹ́yìn ò bá ti tẹ̀ tẹ́lẹ̀ ẹ like ẹ comment kẹsì máa share fídíò kó máa lọ káàkiri orí ayélujára. Ẹ ṣeun tẹ́ ń wò mí ní gbogbo ìgbà.